ẹ̀yin lóye wọ́n ní gbogbo alájọpọ̀ àwọn nítorí pé kiri ìdíje gbogbo wa ni ẹnìkan gbọdọ̀ sọ wípé kò sí nǹkan kan òun torí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ wa ni ọmọ àlèyàn ìní máa ń sá fún iṣẹ́ ìlú rẹ̀ wọ́n láwọn ọ̀rọ̀ wà wípé kájọ fọwọ́sowọ́pọ̀ wọ́n ní lẹ́ẹ̀kan sí àwa Yorùbá tá a wà ní orílẹ̀-èdè Benin àmọ́ ẹ̀mẹ́jẹ̀ ká máa fojú second class citizen ẹ̀mẹ́jẹ̀ àmọ́ fojú ẹ̀dẹ̀kejì wúra wa wọ́n ní gbogbo wa lọ́mọ Odùduwà ẹ̀sìn òsì gbọ́dọ̀ bá àṣà lọ́wọ́ wa wọ́n ní ẹ̀sìn gbọ́dọ̀ bá èdè lẹ́nu wa nítorí pé ẹni tó bá sọ ilé nù wọ́n lọ sọ àpòyàbọ̀ wọ́n láwọn ọ̀rọ̀ wà wípé bí ẹsẹ̀ pè lónìí tẹ̀ fúyàyà ìgbàkígbà tí ìpàdé ńlá mi ọba tó wáyé ó lè mẹ́tẹ̀ẹ́lú àjàṣẹ́ wọ́n jẹ́ pẹ̀lú Abẹ́òkúta láti ṣe ó lè ṣèlú Ìbàdàn ó lè ṣèlú Èkó kódà ó lè ṣe Sábẹ́ kódà ó lè ṣe orílẹ̀-èdè Tógò láti ṣe wọ́n ní ẹgbẹ́ ká máa dìde nítorí pé tí àgbàgbé ìpínlẹ̀ wa ká pè ní nǹkan àwọn aráàlú àwọn òní pè ní nǹkan fún wa ibi ọ̀rọ̀ pọ̀ sí bàbá sọ ṣùgbọ́n ẹgbẹ́ bí kí akọ wa léwu tá a bá fẹ́ sọ aláìsí kan tá a bá fẹ́ gé ní kó sọ̀rọ̀ nìyẹn. ẹ bá fún ọ̀tún wa lẹ́kùnrin àdẹ̀wò látẹ̀wọ́ adúpẹ́ sá. He needs to know that whatever he does in the interest of the Yoruba nation, when the Yoruba nation are solidly behind him. So I greet Prince Oyinola for coming here to represent our father. May God bless you all. Bàbá ní àwọn ọ̀rẹ́ parí ọ̀rẹ́ láyé ṣe náà bá kí aṣojú bàbá wa Ọbásanjọ́ wọ́n ní bí èèyàn gbà lẹ́yìn ọ̀gbà nínú ọmọ Yorùbá tí ń bẹ ní òkè ìpẹ̀ lónìí wọ́n ní ẹni tí ó wà níwájú jùlọ òun náà ni bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ èèyàn ò lè wà kọ́mọ́ lọ́tà nítòótọ́ ṣùgbọ́n àti hùn àti hà àti Ọbásanjọ́ orí bàbá wa àwọn ipò náà ìwọ lọ́kàn á pè é bàbá wa Professor Minister bàbá mi onísùúrù àgbà tí òbí ló lọ́wọ́ ẹ̀ ń gbọ́. ọdún 2012 sáà ṣe láàárọ̀ òkìrè nílùú Sábẹ́ president àgbà náà bàbá wa Bóníyáyí nígbà tí mo sọ̀rọ̀ inú bàbá wa dẹ̀ wọ́n ni wọ́n lọ pè ní wọn tó ní adé kí ló dé tí ìwọ báwo ló ṣe kọ́ Sábẹ́ tó ẹ̀ ó ní bàbá wa kọ́ Sábẹ́ rè wọ́n dà èmi wọn pàṣẹ gẹ́gẹ́ bí president náà gbọ́dọ̀ kú òní Sábẹ́ fún odidi ọjọ́ mẹ́ta ìyẹn ni wọ́n máa ń fọ́ ní iye bẹ́ẹ̀ ò tọ́sí ní tí bá yí láàrin aago méje wọ́n ti yẹn wa ó bá di méjìlá ìyẹn aago méjìlá ìyẹn aago mẹ́ta ìyẹn sẹ́ẹ̀sì ní ẹgbẹ́ àwọn Sábẹ́ wọ́n dà púpọ̀ ọjọ́ méje wo lò wẹ́ ìyẹn nìkan lẹ́mú kó wọ́n tí wọ́n pàṣẹ pọ̀ ìdíkò ní wọ́n sọ wọ́n yọ Professor John Igige bàbá kò ní bàjẹ́ ẹ kú sùúrù ẹni tó ló wọ́n bá fi sùn lórí ìgbìmọ̀ yìí ibi tí ẹ bá dé kò ní takú síbẹ̀ ẹ jẹ́ àwọn ilé tí bàbá ìbẹ̀rẹ̀ ìṣòro iṣẹ́ o àpẹẹrẹ tó bá kú ní ìṣòro rẹ̀ ń tẹ́ gbé lọ́wọ́ òrọ̀rùn ẹ máa ní ìbínú àwọn èèyàn máa takò yìí àwọn èèyàn máa sọ̀rọ̀ yín lẹ́yìn níta ìlọ ọ̀dẹ̀kẹ́ ẹgbọ́n tí bàbá wa Oyinlọ́lá sọ lórúkọ bàbá wa Ọbásanjọ́ ẹgbọ́n tí bàbá mi Professor Akíntóyè sọ ẹ má jẹ́ múrẹ́ yìí ibi táwọn lọ sí náà bá a bá nínú ní àwọn àtàkẹ́ jọ́nálì ìdájọ́ lóòrè inú wa ó dùn ara wọn kì í gágá láti máa tì lẹ́yìn mo sọ pé lánàá bá tí wọn bá ẹ ṣe pàdé oní bó ṣe lọ́sàn bó ṣe lóhùn ìgbà kí ìgbà tẹ bá ní ẹ bá pẹ́ ilé wa ẹ pè ní ọmọ ayé ẹ jẹ́ ká bọ̀ wọ́n sà. ẹ kú ìjókòó àti mo fẹ́ sọ̀kò nípọ̀ nítorí pé àsìkò ń lọ ní ìjókòó tá a wà yìí ọ̀nà méjì la pín sí a fẹ́ ṣe ti èyí tí wọ́n ń pè ní opening ceremony òun la wà yìí a fẹ́ parí ìyá báyìí ṣùgbọ́n ká tó parí opening ceremony yẹn ìjókòó àkọ́kọ́ a gbọ́dọ̀ fi àwọn èèyàn tó wà níbi fún yín lọ́kọ̀ọ̀kan tá a bá ti parí ìyẹn tán la wá jókòó a wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó wà nípasẹ̀ ẹgbẹ́ tá a fẹ́ ṣe ohun tí mo fẹ́ bá yín sọ nìyẹn
mo dúpẹ́ púpọ̀ èmi pẹ̀lú àwọn ẹni tó jẹ́ èkejì mi ní kọ́mítì tí a fi sílẹ̀ tí ẹ fi ké pè wá báyìí ó wú wa lórí púpọ̀ ẹ ṣeun a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá wa Paraiso tó wá jókòó bí yìí láti jẹ́ bàbá àṣàlẹ̀ wa a dúpẹ́ púpọ̀ ẹ̀dá wa ẹ̀ bá mi kí wọn pé ohun tí wọ́n ń ṣe kò ní gbàjẹ́ lójú wọn a ṣe títí àní jẹ́ kó bàjẹ́ a sì dúpẹ́ lọ́wọ́ madamu Hussein Jọpà láti wá jẹ́ ìyá àṣàlẹ̀ wa bí ṣe é mọ̀ pé ní àṣà Yorùbá bàbá ní bàbá àṣàlẹ̀ bàbá ní ìyá àṣàlẹ̀ kò lè yẹ wá títí bẹ́ẹ̀ ni àná bá wọn kó o sì kọ ọ̀rọ̀ lánàá wa tí wọ́n wá jókòó mi ẹ bá mi kí wọn púpọ̀ ẹ bá mi kí wọn púpọ̀. èkejì ni pé mo fẹ́ kẹ́ ẹ bá mi kí àwọn ẹni tó wá ní orúkọ Aláàfin Ọ̀yọ́ kódà wọ́n kún wa lé ní pàtàkì lórí wọn ẹ dákun ẹ pawọ́ fún wọn ẹ bá mi kí wọn wọ́n kún wa lé wọ́n sọ̀rọ̀ fún wa tó pọ̀ títí ó fi gbé àwọn èèyàn ńláńlá láti wá jókòó ń bì ẹ dákun ẹ bá mi kí wọn púpọ̀ bẹ́ẹ̀ náà ní kẹ́ ẹ bá wa kí ẹni tó rẹpẹsẹ̀ntì ẹni tó wá jẹ́ aṣojú bàbá wa àgbà Ọ̀gágun Ọbásanjọ́ Olúṣẹ́gun ìpàdé àlọ́rí ó dìde pẹ̀lú ayọ̀ ó ní ìdí àlè ṣe kẹ́ni àlọ́ tí wọ́n bá fàṣẹ sí àṣẹṣe ìpàdé àsìkò lọ́dọ̀ ó fún wa lówó rẹpẹtẹ káàdó kò lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí ẹni tó mú wáyé ó ní ká yẹn gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n wá fún wa lọ́gbọ́n nípasẹ̀ ìlọsíwájú ẹgbẹ́ tá a fẹ́ dá sílẹ̀ ó ní ká yẹn àwọn kí wọ́n lè wà pẹ̀lú wa kí wọ́n lè máa ràn wá lọ́wọ́ nítorí pé wọ́n ti ní èyí tí àwọn ìbò pè ní experiences wọ́n ti ní ìrírí tó pọ̀ wọ́n lè ràn wá lọ́wọ́ ẹ dákun ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ President Ọbásanjọ́ ṣe é mọ̀ pé kì í filẹ̀ ìlú sáré rárá kì í filẹ̀ ìlú sáré kódà ó jẹ́ ìkẹ́ pàtàkì fún kẹ́sì dúpẹ́ lọ́wọ́ Pọfẹ́sọ̀ Ọládòyìn tó wá bì mo sì fẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn Ọ̀ọ̀ni tí wọ́n ń bọ̀ lọ́nà tí ò tí ì débi kó tó ká tó parí ìpè yìí ó ṣe é ṣe kí àwọn Ọ̀ọ̀ni ní òun fi mẹ́rin fi ránṣẹ́ sí wa àti ìrìn wọn àkọ́kọ́ kí ló dé báyà wọ́n ní ìyọnu pẹ̀lú ọkọ̀ wọn ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ẹ dákun ẹ káwọ́ fún wọn ẹ wá káwọ́ fún àwọn ọba wa tí wọ́n jókòó mi nítorí gbogbo tá a ṣe yìí fún wọn la ṣe fún àwọn ọba wa la ṣe fún nítorí pé àwọn ni wọ́n jẹ́ aṣojú gbogbo èdè wa tá a gbà wá ní ọmọ Odùduwà nílẹ̀ Bìní bí wọn ò sì ṣe dáadáa àṣà wa nílẹ̀ Bìní ọparí nìyẹn fún àwọn aláfẹ́ràn lọ́wọ́ jùlọ. Kí tó parí ọ̀rọ̀ mi ohun tí màá sọ níkẹyìn ni pé àwa tá a wà ní kọ́mítì yìí àwa 16 ni èmi ni mo jẹ́ aṣojú wọn àwa 16 èmi ni mo jẹ́ aṣojú àwọn ni wọ́n yẹ̀ mí ní aṣojú o àwọn wọ́n yẹ̀ mí ní aṣojú igbákejì mi ni Adéwálé Fádóníjìyọ gẹ́gẹ́ bá ti wà ọmọ Sakété bẹ́ẹ̀ òun ni Ajíbọ́lá Hassani ọmọ Kùbẹ́ bẹ́ẹ̀ òun ni Abíọ́sẹ̀ Òsénì ọmọ Kétu bẹ́ẹ̀ òun ni Onílùdé Màkẹ́ èmi náà ọmọ sábẹ́ ní wọ́n tó ti ọmọ sábẹ́ kejì fi rán mi tí ó jẹ́ Brazilian bíyàwó bàbá kò ń bẹ̀ àwọn ọmọ dáṣà àwọn méjì ni wọ́n wà ní kọ́mítì tá a wà yìí ọ̀kan jẹ́ ẹ̀gbákòtán ìjẹ́ni èkejì ń jẹ́ Bàṣálẹ̀ Ayémànì bẹ́ẹ̀ náà ni àwọn Mànígìrì wọ́n wà láàrin wa ẹ̀mọ Mànígìrì tó ń bá wa ṣiṣẹ́ ní kọ́mítì ó jẹ́ Síríà àti Màmá àwọn àlejò àwọn náà wà láàrin wa ẹni tó ń bá wa ṣiṣẹ́ nínú àwọn ọmọ àlejò ní Bagana Razak
bí a ti kọ̀mìtì yẹn sílẹ̀ nìyẹn àgbàgbé ẹnìkan àwọn ẹni tí mi ò dárúkọ wọn lónìí wọ́n ní ìfúnwọ́ tí mo bá wà wípé ní ìjókòó tá a wà yìí gbogbo àwọn èdè Yorùbá tó wà ní Benin pátápátá ni wọ́n jókòó ń bí máa pè wọ́n lọ́kọ̀ọ̀kan bí mo bá pè délé bí mo bá pè délégation kan kí wọ́n dìde kí àwọn èèyàn rí wọn kọ́ mọ̀ pé gbogbo wa la wà ń bì àkọ́kọ́ ẹni tí máa pè ní àwọn tó kúrò ní àlejò kí wọ́n dìde kí wọ́n rí wọn. àlejò ẹ dìde kí wọ́n rí ní. ibi tí wọ́n ti kúrò láti débi ti pé ó jì lọ́pọ̀ jù àwọn wà ní wọ́n jẹ mọ́ àwọn ará Basira ẹ̀gbọ́n mi ní ìlọrin west ilé ìjẹ wa. bàbá àwọn tí àwọn àgbọ̀bẹ̀ kálábí wọ́n wà mí àwọn ọmọ àgbọ̀bẹ̀ kálábí àti sígè tí wọ́n wà mí kí wọ́n dìde kí wọ́n lù. ẹ ṣeun bàbá ka àwọn eléyìí tán àwọn ọmọ bàǹtẹ̀ tí wọ́n wà mí kí wọ́n dìde. àwọn bàǹtẹ̀ bàbá kò ní bàjẹ́ á pe àwọn ọmọ dàsà ló wà bí àwọn dàsà àwọn ìyáàrí wọn. ṣé ẹ mú kúlíkúlí àti gàrí bọ̀. bàbá kò mẹ́ á pe àwọn ọmọ kọ́lé àwọn tí wọ́n ń fura wọn ní mọ kọ́lé àwọn náà wà ní eré àkáǹtì. mọ kọ́lé. òkè ilẹ̀ wa kí wọ́n dìde àwọn ọmọ kọ́lé ní. àwọn ọmọ kọ́lé rẹ̀ àwọn ará àdúgbò àwọn Yorùbá àdúgbò wọ́n pọ̀ sí kí wọ́n dìde. àwọn àdúgbò rèé ẹ káàbọ̀ ojú ọ̀gbẹ́ yìí o. àwọn ọmọ láti tẹ̀gú tí wọ́n wà ní tí wọ́n jọ mọ̀ tí wọ́n dìde. àwọn èèyàn láti tẹ̀tẹ̀gù yìí jìnnà púpọ̀. àwọn ọmọ gbìdá tí wọ́n wà ní kí wọ́n dìde kí wọ́n rí àwọn ọmọ Yorùbá gbìdá. àwọn gbìdá rèé kábíyèsí ẹ káàbọ̀. ẹ̀kọ́ mi àwọn ọmọ Sakété tí wọ́n wà ní kí wọ́n dìde kí wọ́n rí wọn. àwọn ọmọ ìyá àṣà àwọn àtàkété rèé àti sábà mú òkòtó wá òkòtó ti délẹ̀. àwọn ọmọ Ṣàbẹ́ tí wọ́n wà ní kí wọ́n dìde kí àwọn èèyàn rí wọn. ẹ̀yin tèmi ní Ṣàbẹ́ ìyẹn làwọn ìyẹn lọ̀sán ẹsẹ̀ ẹgbẹ́ àlejò olójoojúmọ́ mọ̀ ní ìdàgbé láíláí ẹsẹ̀. àwọn ọmọ ìtàkùn tí wọ́n wà ní. àwọn ìdákọ̀ wọ́n wà kí wọ́n dìde kí wọ́n rí wọn. ìdákọ̀ ńkọ́ ẹ̀ka méjèèjì papọ̀ ni. wọ́n papọ̀ pẹ̀lú Sakété. ẹ̀gbọ́n mi wọ́n gbọ́ra. àwọn ọmọ àjáwọ̀ ẹ̀rẹ̀ kí wọ́n dìde kí àwọn èèyàn rí wọn. àwọn àtàjáwọ̀ rẹ̀ rèé ẹsẹ̀ òdòdó ní. ọwọ́ àkúbọ̀ àwọn tí wọ́n bà wá lálẹ́ lórí àjàṣẹ́ bí àwọn ọmọ àjàṣẹ́ tí wọ́n wà ní. ẹ̀yọ́ máa ṣẹ́wọ́ yín làwọn ọmọ rẹ̀ o àṣẹ òní bàjẹ́ àṣẹ òní bàjẹ́ ó kí bàbá wa kó máa jẹ́ ẹkú ìjókòó ọmọ ọba òjìlọ́run rẹ̀ ní ọ̀bẹ nìyí lóòkù. lórí kòmìtì àwa tí a jẹ́ kòmìtì tí mo ṣàtẹ́lẹ̀ mo gbàgbé ọmọ àjàṣẹ́ méjì àpapàdánù àwọn ní Ṣakiru Paraiso àti Jamala olùgbàdé olùwàdé gbogbo wọn ló wà ohun tí mo fẹ́ sọ mẹ́rin pé kẹ́ ẹ̀ mú àwa tí àwọn ìfàyìn. àwọn ìfàyìn káwọn ló dìde. àwọn màníkì kí wọ́n dìde àwọn òkòbẹ́ kí wọ́n dìde àwọn kẹ́tù kí wọ́n dìde àwọn ti kẹ́tù kí wọ́n dìde. àwọn kẹ́tù. àwọn ará màníkì tí wọ́n wà nínú kí wọ́n dìde kí àwọn èèyàn rí wọn. àwọn lẹ́sẹ̀ tí. àwọn sẹ̀tínú. ṣé ó ṣe ṣe kí n gbàgbé àwọn ẹlòmíràn gẹ́gẹ́ bí àwọn ará akọ́bẹ̀ àti ìrẹ́yìn yòòmù tí wọ́n wà ní sàlẹ̀ tí wọ́n wà mẹ́ tí wọ́n dìde. mo fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pé àwa tá a jókòó ní ìṣòro gbogbo àwa Yorùbá ti Benin ní ṣe àwọn ọmọ
àjàtẹ́nìkan tẹ ohun tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn. Ní àwọn tí wọ́n wá ní àwọn eré alẹ́ Yorùbá tó wà nílẹ̀ wa, àwa pe àwọn àtàtà ènìyàn, àwa pe àwọn àtàtà ènìyàn pé àlè tó báyìí ká má ti kí wọ́n má ti wọ́n nípasẹ̀ rẹ̀. Nínú àwọn èèyàn tá a kù ẹsẹ̀ wọ́pọ̀ wọ́n mélòó ká wà ní ìtì ìlú ìgbàgbé. Kẹ́rí Ìyẹlẹ Morris wọ́n wá ní òun pẹ̀lú ìyàwó rẹ̀. Ọmọ Yorùbá ní nílé ìyàwó kí ẹ sì mọ̀ pé ilé ìyá jẹ́ pàtàkì lédè Yorùbá. Bẹ́ẹ̀ni, àdínà lélẹ̀ ìyá. Pẹ̀lú ìyàwó rẹ̀ àwọn àgbẹ̀sí tí wọ́n pè wọ́n ṣùgbọ́n láti Ìkòyí ilé ni wọ́n ti kúrò. Láti Ìkòyí ilé, Wọ́n ti kúrò. Ìkòyí ẹ̀sọ́ ọmọ ọmọ ni. Wọ́n ti gbé hàn ẹsẹ̀. A ní ẹnìkan tọ́jú ọmọ Yorùbá pàtàkì níbí yìí. Ó ti jẹ́ president nílẹ̀. Ó ti fi fẹ́ wá bí tí ìjókòó yìí. Nítorí pé ọmọ ìsọmọdé bí ọ̀rọ̀ òṣèlú ní àní ọmọ kọ́dà kún kó dájú wa. Ó fi ẹnìkan níṣẹ́ pé kó wá gbọ́ ohun tí a fẹ́ sọ mí. Pọ́fẹ́sẹ̀ ẹlẹ́gbẹ́ àwọn ẹ̀dá kan ẹ̀dìdé kí wọ́n rí i. Ṣé ẹ wá ní orúkọ president? Ìṣe lórúkọ politics ẹ̀jẹ̀ kí n sọ fún ìwòye yìí. Ìṣe lórí pàṣẹ politics. ni wọ́n fi wá Wọ́n wá bí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá Yorùbá àtàtà. ni wọ́n wá bí. Bẹ́ẹ̀ni. Ẹ wá bí kí ni ẹgbẹ́ dàkún kẹ́ ẹ wá wọ́n. Ẹni tí ẹ ti ọ̀rọ̀ wọn lórí ti Yorùbá. Lórí pé wọ́n fẹ́ Yorùbá ni. Ẹ dárúkọ ẹni náà bàbá. Bàtà abẹ́ sí ṣẹ̀kẹ́lì wọ́n sọ fún wa pé pèsè ìyá ìlọ́wọ́ alábẹ́sẹ̀ rẹ̀ àwọn ọ̀tá wa. Bẹ́ẹ̀ni. Wọ́n sọ pé pèsè ìyá ìlọ́wọ́ gbogbo àwọn èdè tí mo kà yẹn jẹ́ pèsè ìyá ìlọ́wọ́ ní ìsinmi tí wọ́n gbá mi. Ká sọ ọ́ tọ́ fún wa. Ìyá ìyá ọmọ wa ní. Ògbó ló jẹ́ fún àwọn tí a ní ọmọ kẹtọ́ jẹ́ president. Àbá mi ò lé ní. Ògbó ló jẹ́ fún wa. A lè máa fi ara wa ṣe politics. Èmi tí mo wá bí tí mo bá ń sọ ẹnìkan tó mọ bí tí mo lọ kò sí. Àbí ẹ̀kọ́ ni. Ẹnìkejì mi gẹ́gẹ́ bí Adéwálé ẹni tó mọ ohun tó ṣe kò sí. Nítorí bẹ́ẹ̀ ni mo fẹ́ kí ìyẹn kó yé pátápátá pé ìta ṣe bí kì í ṣe ọ̀rọ̀ òṣèlú rárá ni. Ọ̀rọ̀ ẹbí tiwa ní. Ọ̀rọ̀ àjọ bí ni. Ṣé ẹ mọ̀ pé àjọ bí yàtọ̀ fún àjọ gbé? Bẹ́ẹ̀ni. Torí pé àjọ tí wa kọ́ máa ṣe pàgbé, ó máa ṣe pàjẹ́. Okùn ẹbí wa kọ́ má bàa já. Bẹ́ẹ̀ni. Ìsọ̀rọ̀ òṣèlú. Àwọn journalist tí wọ́n wà ní tí wọ́n máa gbọ́ mi dáadáa. Wọ́n sọ àṣòṣèlú bí. Àwọn òṣèlú wa pé kì í ṣọ̀rọ̀ politics ló kó àjọ bí. Ọ̀rọ̀ àjọ bí ọmọ Yorùbá Bẹ́ẹ̀ni. ló kó wá sílẹ̀. Nítorí pé kẹ́ ẹ̀ mọ ohun tẹ́ ẹ jẹ́ ni mo fún àyè fún àwọn pòfẹ́sà àgbẹ̀rẹ̀ kí wọ́n wá sọ ohun tí Yorùbá jẹ́ ní àgbáyé. Kẹ́ ẹ lè mọ ohun tí ẹ̀yin náà ẹ jẹ́. Ẹ sì ti gbọ́ ohun tó sọ. Àìsí ìyàn kékeré. Ẹ gbọ́ àìsí ìyàn kékeré rárá. Rárá bí Ní tí o. ilẹ̀ Áfíríkà àti ní ilẹ̀ àgbáyé a ti ní àwọn ọmọ wa tí wọ́n ti jẹ́ alágbára. Ẹ̀dá àkùnjọ ọ̀pá yín bá àìṣe politics. Ẹni tó fẹ́ ṣe politics ó lè máa ṣe é lẹ́yìn. Wọ́n kò lè ṣe é nínú ẹgbẹ́ wa tá a wà yìí. Ṣé ń gbọ́ mi? Ilé la fẹ́ tún ṣe. Ilé la fẹ́ tún ṣe. Ẹ ṣáà ti gbọ́ tí ọ̀rọ̀ tí àwọn èèyàn wa tí wọ́n wà ní Nàìjíríà wọ́n sọ fún wa. Professor General Ọládùnmí sọ ọjọ́ ọ̀rọ̀ ẹ má ti jẹ́ kí wọ́n pín ara àwọn wa ní ìjẹ́ kí wọ́n máa fi ṣòro ṣe ń bọ̀ àjẹbó ti jẹ́ àdá ẹ̀sẹ̀ òní ìgbẹ̀sí sílẹ̀ bá àdá dúró báyìí wọ́n kí àwọn èèyàn tí wọ́n wá sí kí wọ́n tó lọ máa sọ fún bàbá àṣàlẹ̀ wa àdáyéṣù ó fún wọn láàdúrà àtẹ̀yìn tí wọ́n tó lọ bí wọ́n bá lọ sí àwọn kọ̀ǹgẹ́sì ẹ dúró àbẹ̀ kọ̀ǹgẹ́rẹ́ nísìnyí ẹ gbọ́ kàjẹ́ ní adúgbò lọ́wọ́ pẹ̀sẹ̀ wa wọ́n lọ bá bàbá wa lọ́lọ́ adé láti ṣàdúrà fún wa pẹ̀sẹ̀ àti bàbá ń wí ọ̀nà ni ọmọ olówó ní owó náà ni ọmọ òtòsí ní fọ̀fájà
ọmọ òsì ṣubú lọ́jà wọ́n bẹ̀rẹ̀ rí ọmọ olówó ṣubú àríwọ̀ ẹ̀kọ́ ta bàbá mi sọ láti kí kíkọ́ báwọ̀ ẹlẹ́rìí o èmi jẹ nínú ọlá wọn o òdùpẹ̀ ọyẹ ìdágbẹ́gbà àbí ọkọ̀ ọ̀nà wọn mi kó wá tàbí bẹ́ẹ̀ màmá mi kó wá tó sí bàbá wa fẹ́ sàdúrà fẹ́ràn àgbà lòdì sí kó. Ọlọ́run olóògbé bàbá wa arúgbó fún ọ fún ìdókòwò tòní òwúwẹ́ bẹ́ẹ̀ láti ṣe gbogbo ohun tá a sọ gbogbo ohun tá a fẹ́ gbogbo ohun tá a fẹ́ ṣe ó ti mọ̀ ọ́ àmì ọkọ̀ dákun ó fún wa ní àlàáfíà mo fún olùkú wa ní ara líle ẹ̀mí gúngùn kárí ọmọ tí ó jèrè wa táwọn yà sí jèrè kárí ìyàwó tí ó fi ṣe ẹnìkejì wa tí ó máa gbọ́ tí wa tí ó máa ṣe tí wa àwọn náà máa gbọ́ tí a sì máa ṣe tí kò ti sọ pé òun dá ẹ̀dá ọkùnrin àti obìnrin kí wọ́n máa kéèyàn kó máa yéèyàn kó bímọ kó bí èrò bẹ́ẹ̀ ló sọ ní ẹ lọ kẹ bí èrò ẹ bí èrò ló sì yẹ yí owó ti yẹ owó pàápàá ọlọ́run bá ó ṣe wo ọjọ́ mi ọjọ́ ẹ o bàbá rere o ṣé o gbogbo àwọn ẹni tó wá bí lónìí tó jẹ́ ọmọ Olùwà tó sì yé wọn sí wípé ohun tí ń bá wá pọ̀ afẹ́gbé ẹ̀dá iṣẹ́ ẹ̀dá afẹ́gbé ga afẹ́ lọ sókè káti burúkú fẹ́ni kejì wa afẹ́ lọ sókè ká fi tún ara ṣe ká fi tún ìlú ṣe káfí yẹn lógo ọlọ́run bàbá rere dákun bàbá wa má jẹ́ kí ojú ti ọmọ Yorùbá má jẹ́ kí ọmọ Yorùbá ráre má jẹ́ kí ó fi ọmọ Yorùbá fi ṣàpẹẹrẹ burúkú jẹ́ kí ọmọ Yorùbá kó jẹ́ àpẹẹrẹ rere pé tàbá rí ọmọ Yorùbá ká máa fi àrí ọmọ Olúwa Olùmarè ìṣe ọmọ Yorùbá kó jẹ́ ìṣe tó ń fẹ́. a sì bẹ̀ ọ́ dákun má jẹ́ kí olùkọ́ wa o má jẹ́ kí a máa ronú o ìkànnì máa ń kọrin ní pé Yorùbá ronú Yorùbá ò ní ronú mọ́ o nítorí Yorùbá fi ọ̀tẹ̀ ilé lọ́wọ́ dákun bàbá tọ́ wa ògo yìí fún ẹ lónìí àti ayé yìí pẹ̀lú. wọ́n ní títí àjọ kọjú òbí ọba sílẹ̀ àṣẹ inú asán ni ṣe mọ̀ apá tí àwọn òbí wa ní. gbé ọ̀rọ̀ fún ìyá àtàlẹ́ wa wọ́n tẹ̀ jẹ́ kóró méjì. ọyẹ ká kó lẹ́nu wọn. ẹ̀gbọ́n wa sọ fún wa. bẹ́ẹ̀ni màmá mi kúkú látò sí ní akẹ́kọ̀ọ́ lẹ́nu yé ẹ tó ti lọ́jọ́ lórí kókòrò ìdí ọlọ́mọdé pretty mama sophisticated mama peperempe mama ọ̀rìnmọ́lé mama tòmẹ́síkà mama international mama the former minister alága kúkú látò kò sí akẹ́kọ̀ọ́ lọ. tó máa pọ̀ ọlọ́run níjọ́ túká kí wọ́n kí kíkà kú ewu ọdún lẹ́yìn ìkọlọ́run kó bá wa gbé gẹ́gẹ́ bá ti ṣàdúrà pé kọlọ́run kó fi àdúrà àṣẹ sí fún wa kó lòkè gẹ́gẹ́ bọ́ ti sọ kó dé UNESCO kó dé United Nations kí Yorùbá kó yege láyé ọlọ́run kó gbà fún wa. kájẹ̀sí.